nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ 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 ti sí. التي قد خلت من قبل ولم تجد لسنة الله lè rí súnnàtù nàbí lè rí nínú Kùránì pé ní rí súnnà nàbí ń bẹ wọ́n kiri ètì ẹni Ọlọ́run kan sọ fún mi pé ẹ máa tẹ̀lé ànábì wọ́n kí wá dó lórí pé àwa ni ahlu sunnati wal jamaa àwa lọ́mọ àlìjánná àwa ni kò sẹ́lòmíì fọ́múlà ní gbogbo ẹ̀ sófin onítọ̀rí pọ̀ wọ́n yìí ṣe mùsùlùmí irọ́ lọ ń pa àgbélẹ̀rọ súnà tọlọ́hun onílànà Ọlọ́hun òun náà lànábì náà rìn òun lànábì Ibrahim rìn àwọn tó lọ ṣáájú súnà Ọlọ́run náà rìn. Àlàkí ìkọ́ni ṣàlẹ́ bí mi ń kọ́ búrú. Yíò náà látọ̀ àwọn tó lọ ṣáájú yíò náà náà tọ̀. Wọ́lá ń tẹ̀síra ní fún nẹ́tì súnà tẹ́ gbédé lónìí súnà kọ́hùn o súnà kọ́hùn lè pààrọ̀ súnà Ọlọ́run súnà Ọlọ́run náà ní tànábì súnà ànábì náà ní tọlọ́run tẹkìfìríyà kò sí nínú súnà ànábì o tàṣádùdù kò sínú súnà ànábì o ká máa pèèyàn ní káfìrí kò sínú súnà ànábì o ká máa dógunlẹ̀ sínú súnà ànábì súnà àwọn tó lọ súnà Ọlọ́run náà ni àwọn tó lọ yẹn ni wọ́n ti lò ó ní so súnà tí Abdulrahman ibn Awfi ó náwó súnà tí Usmanu lò súnà tí Anas ibn Malik lò ẹni tó lówó ó ná ẹni tó lálàáfíà ó ná ẹni tó ní làákàrè ó ná Salmanu Farisu ó mọ̀ nípa ogun òun ló mú ọpọlọ wá pé ẹjẹ́ agbẹ́kòtò máa ń pè mọ́sálásí kan Masjid Handaki ànábì sì gbà wọlé nínú sàábé ó sì gbẹ́ kòtò àwọn kèfèrí wọ́n sì ń jìn sínú kòtò yẹn wọ́n sì já sínú kòtò wọ́n sì bọ́ sínú kòtò ogun àwọn Yẹ̀wúdí Mọ́kà nígbà tí wọ́n náà fẹ́ gbọ́rọ̀ táwọn náà sábà nábì jà lóyá Salmanu Farisi wá ní táà máa ṣe nílùú àwọn òní pé tógun bá ń bọ̀ àwọn ò gbẹ́ kòtò yípo ìlú àwọn wà dúró lórí òkè wọ́n wá ṣe bí ilẹ̀ ti lẹ́bù wọ́n wá tẹ̀ wọ́n demonstrate wọ́n lè fi koríko sí orí ẹ̀ ogun Handaki ọgbọ́n tó ní ọ̀nà sínú Islam ó sì jẹ wọ́n sì ṣẹ́gun so nígbà káàrí ọ sì gbọ́n so a ní àṣírí àfàrí ẹ lọ́la ó ní tó ń bá wà nílé ọlọ́jẹ́ bá ń lé ní ààrí olówó náà ọ̀nà onílàkàrí ọ̀nà ọlálàáfíà ọ̀nà sínú mùmínì torí bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú gbogbo wa Allahumma adina fima adaita wa tawallana fima tawallaita wa ansur al-islam wal muslimina waftah lana abwab al-khair bi rahmatika ya arhamar rahimin la hawla wa la quwwata illa billah